lọ́dọ̀ bá wa al-imam al-sheikh alhaj abdulrauf salahuddin khalifa bàbá wa àgbà imam wa salahuddin rahimahullah. إن كان قلبي شكا لم يكن مؤمنا. kárí àwọn ọmọkùnrin sìn ọmọ ní àwọn ẹ̀jẹ̀ ìmáàmù gangan ìmáàmù Salahuddin direct son blood gangan bàbá. Bikarimi tí wọn ò tí ì bomi la. Afuika àwọn ní ẹ̀jẹ̀ òkú yìí. ma bawa wa asaka. ìmáàmù Salahuddin gangan tí wọn yìí sọ ọmọ. Bikarimi afuika ma bawa wa asaka. gbogbo àwọn ìmọ̀ tí wọ́n lọ ìdẹ̀kọ̀ọ̀kan ọmọ ní nkù báyìí. ilẹ̀ mọ́ bọ̀dẹ̀. àtọ̀ ìmáàmù gangan ni àwọn àìmọ́tò tísà àwọn mẹ́sẹ̀ẹ̀sán tí wọ́n lọ ẹ̀jẹ̀ wọn gangan tó kù láyé àná wà lórí ìjókòó yìí. Falyarda anni nnasu aw falyasakhatu. èmi ń sìn ọmọ ìmáàmù Hussein ní mí. Ana lam a'ad arju li ridaka. mo kì í. Ana lam a'ad arju li ridaka. ẹ jọ̀ọ́ kí ló dá ewó lẹ̀. Ya mujiyal anhari. ta ló bí àárín yín bẹ̀ yẹn tó lágbára àti dá ewó lẹ̀. Ma jariyanuha. torí jẹ́jẹ́ ni mo bá yín tẹ́ ẹ dákẹ́ ẹnìkan ló débẹ̀ tó dá ewó lẹ̀. mo sì ń wò lọ́ọ̀kan bá. Illa fi'alatu qatrati linadaka. àmọ́ kò tí mo wà lónìí kò sí mése kí n bí ń tàn jà. kò ná mi ní pa láti bàjẹ́ bí ń ṣe ń wò lọ́ọ̀kan. Illa fi'alatu qatrati linadaka. ẹ ti bá ń gbọ́ mi kó yóò ń bá ní Muhammad. Ya man arafta Muhammadan bikamalihi. lẹ́yìn bàbá wa àfíìsì ní bọ́lá ń bá tó bí a ti fẹ́ kó tó. Insha Allah. Torá àbẹ náà kẹ́ni wá ẹni ẹ̀yìn máa gba wájú nílé wa. Insha Allah. àwọn ní kù ní khalifa lé wa. Ya man arafta bàbá àfíìsì ní ọlọ́run jẹ́ ọmọ ọbẹ̀ dáadáa. Muhammadan bikamalihi. bá a sàlékún àlàáfíà wọn. Wa jalali wa khisali wa jamalihi. bàbá wa owó labí. Wa jalalihi Sheikh Abdulrauf. wa khisali wa jamalihi. gbogbo jímọ̀jímọ̀ àwọn akéwì tó ti sá lọ níjọ́ ẹnu wa láti gbọ́. Imla makanaka. bàbá ìlú akérò ni ìmọ̀ pọ̀. Wa zamana musalliyan. àwọn àyà àti àwọn àdìsá nẹ́bí tó fẹsẹ̀ rinlẹ̀. Wa musalliman. bàbá wa ìlú akí sí mo kúrò. Dawmani alayhi wa alihi. wọn ò tún lè má kó àlọ́ lé kéwù. Wa musalliman. ẹ̀kú àgbà. Dawmani alayhi wa alihi. sáà ìkúkú sọmọdé o ọwọ́ ọ̀tọ́jú ló dùn yín la. ọwọ́ ọ̀tọ́jú ló dùn yín la. kí lẹ̀ ń wí ẹ ti wí láàárọ̀ yìí wọ́n ń tọ́jú mi tààrà. Allah. Idha radiyat anni mo kí bàbá al-Wakil. kibaru ashirati.
bàbá dáadáa. ولا Bàbá dáadáa. زال غضبانا علي لآمها. Ìyàwó Al-Wakil. Bẹ́ẹ̀ bá pé mílíọ̀nù lóde tí ẹ bá yọ ń wà náà rókì hàn. Jí bàbá ó dírádìrádì. Jí bàbá ó dírádìrádì. Jẹ́ wọn máa já kánmúkánmú. Lọ́jọ́ orí ìbáwò bá dún yàn láà kò ní ṣe fi tọrọ bàbá mọ́. Yóò ti já kánmúkánmú àfà. إذا رضيت عني. Bàbá wa Al-Wakil. Sheikh Abdul Wahab. Wòhù. Ìnílé pẹ́ púpọ̀. Máa bá ní ká ààrẹ Mùsùlùmí múra bí ọ̀dọ́ lónìí ni. إذا رضيت عني. Ẹni tí mo dúró dè mí náà nìyẹn. كبار عشيرتي. Wọ́n ń travel ni. Gbogbo tí ń jẹ́ Ifọ̀nrọ̀lú kingdom. Ààrẹ Mùsùlùmí wọn nù. ولا زال غضبانا علي لآمها. ولا زال غضبانا علي لآمها. Nígbà mọ̀lídìí wa ẹ tó wé lára ní báyìí tẹ́ ń wò lójú agbo. Olóńtò sí bí aráàlú èbó. لحوم لحمي. Ààrẹ Ifọ̀nrọ̀lú kingdom. Ṣé palace jọ ni? يأكلونه. Ọlọ́gbẹ́ ń travel náà ṣe Amẹ́ríkánà nẹ́sẹ̀ lónìí. Wọ́n fẹ́ lọ gun plane náà wọ́n fẹ́ gbọ́dọ̀ mi kọjá. Bàbá sì ti ń pè mí, n sì fẹ́ ṣe bàbá. Ó yẹ kí n dúró léèrè torí ẹ tó dúró dídí ìlú kan náà. وما داهيات المرء إلا أقاربه. Ẹni tẹ́ bẹ́ẹ̀ tá ń pa pé mo lọ́mọ kékeré yẹn ti ń bọ̀. Olúwẹ̀ ó ṣàgbákò ayé rẹ̀ nù. Olúwẹ̀ takú láyà nù. إذا رضيت عني. Àwọn àpò tá à ń tọ́ bọ̀ nù. Kò sí mílíọ̀nù tá a fẹ́ tí ò lè fún wa. كبار عشيرتي. Ájì Ishaq lálùbáríkà. ولا زال. Tọ́lá ń gbà Lájì Òsèbà aṣíwájú gbogbo Ifọ̀nrọ̀lú bàbá wọn tó ṣẹ̀ lọ́bọ́ náà nà. Ọmọ jẹ ààrẹ Mùsùlùmí bàbá rẹ̀ wà ní aṣíwájú. إذا رضيت عني. كبار عشيرتي. ولا زال غضبانا علي. Ìnílẹ̀ dúró pẹ́ dúró ní mítì. Olójú kan ó gba ọ̀dọ̀ mi láti máa fi travel kó mi jẹ́ lọ. لحومهم لحمي وهم يأكلونه. Nínú ìyèlè yẹn wà. Àmì ò dá ìyàn mà, wọ́n fẹ́ lè faru ẹ̀gẹ́. Bọ́sì ọmọ yìí jẹ́ ẹran lóúnjẹ. Ṣẹ̀gbẹ́ lómi ò lójú inú. Àdàwé ọ̀kárí. وما داهيات. Bí mo ṣẹlẹ̀ sí irú wa yìí náà, ó gan lára ẹ̀mí láti pọ́n mi lé bàbá. Máa lọ múra tó ọ̀dọ́ kọlà sí ọlọ́run. Ọ̀kárí ọkú ìbákádàrá dì mú. Ìwọ̀nà ayé rẹ̀ jàjà tì mí. Ààrẹ èèyàn lórí wà. وما داهيات المرء إلا أقاربه. Mo kí yín ààrẹ Mùsùlùmí o. Àwọn ní akéwì jàdí ní gbogbo ọ̀fà tí wọ́n fi jẹ. Tí ọba Olúfọ́n náà wá tí wọ́n gbọ́dọ̀ dágbére fáyé ìgbà náà ni. إذا رضيت عني كبار عشيرتي. Gbẹ̀gẹ̀dẹ̀ ní nǹkan. ولا زال غضبانا علي. ولا زال غضبانا لحوم لحمي. Àfáàwá láti ìlú Kaduna. وهم يأكلونه. Ǹbá dúró lé. Ṣùgbọ́n bàbá olùmọ̀jà ara àjọ wọn tán. Àmín. Èmi wà níbi hospital wa níbi medical center wa. Mo jẹ́ ìjókòó mo kàn wọ jàlábíà ni. Ìwòsàn ọkọ̀ tó wọlé nù. Àṣà ni ẹ gbé wá. Wọ́n ní kí ni ẹ wá ṣe? Wọ́n náà bá nǹkan méjì wá.
mo wá rán ọ létí pé àárọ̀ yìí kò mọ̀ ẹ̀ẹ̀kejì apẹ̀rẹ̀ tá a máa fún bàbá wa mo fọwọ́ ara mi mú wá. Allah. Wa ma dahiyatu. àti oúnjẹ tó jẹ kú lé Mari'in. àwọn agbè sẹ́yìn ibùjọ fúnra wọn ni wọ́n á gbé wá mo lẹ́ẹ̀wá lè gbé rán mọ́ wọ́n lọ́ọ́ mọ́ jẹ́ sórí ibú. Idha rafa'a az-zamanu ọ̀rọ̀ àárọ̀ yìí náà alayka shakhsan. wọ́n bú ọ ní nǹkan ọlọ́ọ̀mẹni tó fún sọ̀ọ̀mẹni tí wọ́n fún ọ. Al-Qur'ani bẹ́ẹ̀ yóò bá ní ìyá ìkà wọ́n bú ọ ní nǹkan ọwọ́ níta ni kí n fún ta ni máa bùn wọ̀ náà. mo kí ṣèkà mú ìdí ìnáwó lábí Salahuddin gbòòrò wí. Aniyu haqqaru tibatihi tajidu. ẹ sọ fún mi bó o ní ìsìn ní wá kí ni ipò dí mi lọ́wọ́ láti má wá wá sọ fún àwọn ìmáàmù Kwara South wọ́n wà lọ́dọ̀ mi ìmáàmù Òkè Òyì sin ìmáàmù Òwú sin gbogbo náà wà lọ́dọ̀ mi tí wọ́n bá mi ṣe mítìn mo ní bàbá mi lóde. Aniyu haqqaru tibatihi tajidu. ẹni bá ti lè fi ọ́ hàn tí ò gbé ọ pamọ́ wọ́n náà fò náà hàn ní. bẹ́ẹ̀ bá kí kọjá tó ní á lẹ́wọ́ kí ọlọ́ọ̀ kan ta ní lọ ará àdúgbò wa kan ni. kò jẹ́ mi ní bàbá mi ni bàbá mi ti kú ẹni bá ṣe bàbá mi ló kù bàbá mi ní sí báyìí. Aniyu haqqaru tibatihi tajidu. ẹ tún bá ṣe yí bá bẹ̀rẹ̀ yẹn ó ní kíni ó ní bá bẹ̀rẹ̀ yẹn. Yuniluka ẹ̀yin lè jẹ́ òkè ọba kí ó ti kú. dana ọ̀tàwọ̀ yẹn bàbá àdì. kò ní ilà láti bá mi ká yóò ṣe lèmi la láti gbé ika orí. kò ní mi la láti gbé ika orí o torí àdìs ọ̀nù mi kò mi ṣe tí. ẹ wá lọ́mọ kan lẹ́kọ̀ọ́ ọmọ ilé agbolé ń fọ́ ẹ lójú ìgbà tẹ́ ẹ pé lọ́mọ yín bàbá rẹ ti kú ẹ̀yin náà yẹn jẹ òun náà rí pé bàbá àwọn òsì láàrin yín mọ́ ló bá gbá yín lóko lójú wọ́n lè mi lóde oníbẹ̀ ní bá náà ń ṣe ni ọmọ tí bàbá rẹ kú tá a bá ń fún lẹ́kọ̀ọ́ jẹ tá a ń fún lámàlà tá a ń fún níyẹn kò ní lè lẹ̀kọ̀. àwọn bàbá mi ni síbẹ̀ kọ́ ni ọmọ tẹ́ ẹ tá a dànù ẹ wá ní ṣe rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ yóò fi òkò yóò yà yín lé mà kò sí tí ó ti júmọ̀ yín náà because ẹ̀yin náà pè ní kí ni ẹ pé lọ́mọ. Idha rafa'a az-zamanu alayka. kò ní mí là láti fi yẹn kúrò wájú Ọlọ́run báyìí pé àwọn bàbá mi ni kò ní mí là. wa kunta ahaqqa minhu. mo ń bọ̀ ààrẹ mùsùlùmí mo fọlọ́ bẹ́ẹ̀ nígbà tí tọkọ kí n kájọ. wa kunta ahaqqa minhu law tasa'ad. wọ́n fẹ́ kó gbọ́ ọmọ lọ́wọ́ láàárọ̀ yìí àbí márùn-ún mà ní ẹ̀tẹ̀lẹ̀ náà ọmọ wọn. wọ́n ṣe ẹni àná kúrú dà gbọ́dọ̀ sọ yìí bàbá tí wọ́n á kún ọ lẹ́yìn wọ́n á ní kí ló dé wọ́n ní mo fi àwọn ọ̀nà bí wọ́n sì mọ̀ sí tá a bá sí ma. Allahu Akbar. ẹ wo nǹkan bá ẹ wo àmánà tó ga. Aniyu haqqaru tibatihi tajidu. à ń gbọ́ oúnjẹ ní lágbóolé bàbá wa ní ẹ pé sàláwù olówó lọ́kọ́ náà wá sanwó ẹ pé ẹ̀yin ó dá sí yóò tún dá sí lónìí. Yuniluka Ustaz Kamil mo kí ẹ. dana ọ̀tàwọ̀ yẹn taba'ad. àwọn ọ̀rọ̀ tó bá já sí tí n bá ń sọ yìí kí kálukú lè bá kọ̀rẹ́tì ara ẹ̀ ni ó wà níbi kan jó ní àwọn ń dì tèmi àtẹnìkan wọ́n ti hun ọ̀tẹ̀ náà ti dé pík ó ti débi kan tó lágbára ó wá ní ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run bàbá mi lè ń sọ̀rọ̀ rẹ̀ ifá àyàn wá sí bó ṣe gun ọkọ̀ aago 10 àbọ̀ lọ́dọ̀ mi lálẹ́ ó náà báyìí ní state level wọ́n ń dì tẹ̀yìn lọ. ẹlòmíì náà gbọ́ tó fi rárá pèsè bó ni lè má mú kò pé tí nǹkan bá ti lè ségi gbogbo ẹyẹ orí ẹni nǹkan sí o. Wala taqul ladhi. àgàtọ̀ ọmọ pẹ́ nìkan ṣoṣo kí ó jòkó ń bẹ ọmọ láyé ọmọ fẹ́ kó wó kò sí ìdí tí ó lè jòkó mọ́
ó lọ́mọ àrán wa tó bá gbọ́ pé nǹkan fẹ́ ṣe irú wa tó bá dé mọ́ra pé ẹ̀fílẹ̀ jí ó ṣe òun kọ́ òun wọ́n ti rẹ́gí inú kẹ́yìn ó fò lọ lókù. Ustaz Kamil ọ̀ nípa rẹ̀. ولا تقل الذي تجري فيه ààrẹ ń bù máa sọ kò lè sùn. تقوم مما ohun tí mò ń sọ yìí ká lè mọ̀ pé àtò bí a òdodo náà fi nǹkan lélẹ̀ bẹ́ẹ̀ bá ti kú ní òdodo ó parẹ́ nù. أن حسن تقاعد. bàbá ọmọ Abdulhakeem àbí bàbá tó wá mú un náà lẹ́yìn wá láàárọ̀ yìí wọn ò tún jẹ́ ó dúró lé òun ló gbé ló fa kó ló bá oúnjẹ mọ́yà jòkó. ولا تقل الذي. ṣé ẹ ti rí àbá ṣe ń ṣe ẹ ti rí abẹ́ẹ̀ rí ọlọ́run ní jẹ́ ya kàtá. ولا تقل الذي تدريه فيه. ẹ dẹ́kun torí ààrẹ mi pílẹ̀nì sì dúró léyìn ó lásìkò kò jọ mọ́tò tó lè gbé lásìkò tó wọ̀ mọ́tò gan ní sàn gbọ́dọ̀ rìn lóru mọ́ wọ́n kàn bọ́ stop wọlé and lọ ìlú 50 million. ransom. ولا تقل الذي تدريه فيه. àtúráwù jò ní ẹnìkan náà tó náà rẹ wa ní tọ̀gbọ̀n mo lè mi kọ́ kó bá a ní dúró lójú igbó jáde àárín èrò. sáà mú mi kú àbá mú mi kú omi lágólíìsì máa tọ̀ tí nọ́ọ̀sì rẹ̀ mọ́kọ́ máa tọ̀ báyìí náà gbogbo ọkùnrin gbogbo wa ìwọ ládùúgbò tọ̀ láàrin tọ́kọ̀ wá tọ́kọ̀ lọ ń tọ́ ولا ǹjẹ́ nọ́ọ̀sì rẹ̀ tọ̀ síbẹ̀ ká sọnù àmọ́ bá dùn no àwọn àrìnfà labẹ́ńdó ní jẹ́ka fúnfún bàtà wa débi ilé epo kan tí èèyàn ń yà nìtọ̀ níbi ilé ìsìn bọ́ọ̀lẹ̀ tàbí ọkùnrin bá ẹ wo bí a lu ayé dé. Allahu Akbar Allah.